gbogbo ẹ̀yin tá ń béèrè pé ṣé Sunday Igboho ń bẹ lálàáfíà bàbá ti jáde sọ̀rọ̀ o. Májàsọ́lá Ìgbòho ṣá ó ti jáde sọ̀rọ̀ lórí awuyewuye tó lọ lọ́wọ́ wípé wọ́n yìnbọn àwọn agbésùmọ̀mí wọ́n kọlu àwọn ọmọ ẹgbẹ́ ìlú ẹkùn tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ló ti ń pariwo ni wọ́n ń retí kó lóye Sunday Igboho sọ̀rọ̀. ọmọ Akin ti wá sọ̀rọ̀ báyìí o. Májàsọ́lá Ìgbòho ṣá bàbá ti jáde ó ti sọ̀rọ̀ ó ti fún wa ní update. ìyá nìkan kan bẹ́ẹ̀ mo tún kí bàbá wọn lóye Sunday Igboho fún àṣeyọrí lórí àwọn bòròró tí wọ́n tún mú tí wọ́n ṣiṣẹ́ láabi bọ̀ tó lóye Sunday Igboho mú wọn ṣíkú. ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí. ẹ mọ̀ káàbọ̀ sórí ìkànnì wa ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa. ǹjẹ́ ẹ ti gbọ́ lórí awuyewuye wípé àwọn agbésùmọ̀mí kọlu àwọn ọmọ ẹgbẹ́ ìlú ẹkùn nínú igbó rìsáàfù Ọ̀yọ́ tí wọ́n sì yìnbọn lu ọ̀kan lára àwọn ọmọ ìlú ẹkùn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nìbọn náà fọ́n ká sí. ṣùgbọ́n gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ ìbọn bọ́rìsì 6 ó ba ọ̀kan lára wọn tó sì jẹ́ pé ó wà ní ilé ìwòsàn tí wọ́n ń tọ́jú rẹ̀ lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá pariwo kí ló ṣe Sunday Igboho ṣé kò ṣáà sí kankan tó ṣe. Igboho ti jáde ó ti sọ̀rọ̀ fúnra rẹ̀ ó ti sọ̀rọ̀ fúnra rẹ̀. gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá olóyè Sunday Igboho ní ká kí yín pẹ̀lẹ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Adéyẹmọ bàbá ní ká kí yín pẹ̀lẹ́. ẹ kú àdúrótì ẹ kú kó lè da ilẹ̀ Yorùbá tí gbogbo wa ń bá ká. olóyè Sunday Igboho tún wá tẹ̀síwájú o. Májàsọ́lá ọ̀ṣà bó dẹ̀ ṣe wá yìí Májàsọ́lá ní digbí làwọn wà o. wọ́n ní kò sí nǹkankan tó ṣe àwọn pẹ̀lú àwọn ọmọ wọn ni o. ìyẹn pẹ̀lú àwọn ọmọ wọn ìlú ẹkùn. bàbá ní digbí ni àwọn wà wípé kò sí irun-kọ́run gbogbo ara àwọn ló pé gérégéré. ìkọlù táwọn agbésùmọ̀mí ṣe olóyè Sunday Igboho ní kò túrú kankan o. wọ́n ní kò túrú kankan lára àwọn. ẹ wo tó bá máa dàbí rọ́ ẹjẹ́ gbóhùn lọ́dún ọmọ Adéyẹmọ. mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi èmi ọmọ yín Sunday Igboho mo kí ẹ̀yin brọ́dà mi sísítà mi káàkiri all over the world. èyí ní 28/6/2026 ọ̀pọ̀lọpọ̀ rúmọ̀ ti lọ lóríṣiríṣi ọmọdé tí àsìkò sọ fún ẹgbẹ́ olólùfẹ́ mi káàkiri pé àlàáfíà ni mo wà àwọn ọmọ tó ṣe léṣe wọn ti wà ókè so ẹ̀yin bàbá níbí náà bá tẹ́lá tọ ẹ̀jọ̀ sí tán lè tán náà ó dìgbà tí gbogbo àwọn kòròrò ajínigbé tán ń dà àwọn ẹ̀ láàmú lórí ilẹ̀ wa tán bá kúrò láàbò sí ní pẹ̀lú wọn ní gbogbo ẹ̀ ṣe òun náà lẹ ti gbọ́ yẹn o. Ìgbòho ṣá ti sọ̀rọ̀ owó baba Dáfídì ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni akọni ilẹ̀ Oòduà Yorùbá wọ́n ti sọ̀rọ̀. ìṣòro tí àwọn ọmọ Yorùbá ní kò ju wípé èwo ni ká tún máa jàjà kọ̀ǹpẹ́títọ̀ ìlú ẹkùn ó dára ju àwọn ọmọ Gani Adams lọ. ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ nìyẹn tí ò dẹ̀ jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ ìyẹn kọ́ ló jẹ́ ká mú gbọ́ báyìí. bẹ́ẹ̀ á fi àsìkò yìí sọ pé àwọn ọmọ wa olóyè Sunday Igboho àti àwọn tíìbù ìlú ẹkùn kọ́lọ́run dákun kó máa fi ìṣọ́ àti ààbò kó máa fi ṣọ́ wọn nínú igbó. lágbára àṣẹ-Èdùà wọn ò ní fi òkú ìkọ̀kọ̀ ránṣẹ́ sílé. Èdùmàrè alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n máa bá wa dáàbò bò wọ́n. bẹ́ẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ dákun ní àsìkò táwa yìí ẹ má jẹ́ ká máa jàjà ẹlẹ́yàmẹ̀yà. ẹ jẹ́ àṣẹra wa lóṣùṣù ọwọ̀ ẹ jẹ́ àṣẹra wa lọ́kan. Yorùbá tó sọ wípé àjòjì ọwọ́ kan ò mọ̀ gbẹ́rù dórí. tí olóyè Sunday àti àwọn tíìmù ẹ̀ bọ́n bá ṣe ń ṣe gbogbo iṣẹ́ ribiribi ilẹ̀ Yorùbá ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá náà ṣúgbà tì wọ́n. ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá mọ̀ pé àtẹgbẹ́ OPC àtẹgbẹ́ Àmọ̀tẹ́kùn àtẹgbẹ́ ìlú ẹkùn gbogbo wa jọ ń jà àjọ ń dojúkọ insecurity ilẹ̀ Yorùbá ni. no matter the beefs among the 3 agencies ẹ má jẹ́ kí ìrẹ́ àfẹ́ẹ̀tì
ẹ jẹ́ ká dáwọ́ à ń gbè lẹ́yìn ìkanjù kan lọ bí kò ṣe pé ká fọwọ́sowọ́pọ̀ gbogbo nǹkan kí nǹkan tó lè máa fa ìjà bí àsọ̀ láàárín àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jẹ́ kí wọ́n pa á tì kí wọ́n paná rẹ̀ kí wọ́n jọ dojúkọ àwọn internal issue tá a ní ìyẹn àwọn bòròró agbésùmọ̀mí wọ̀nyí kí gbogbo àwọn tó kù ẹ jẹ́ kí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ nítorí ìyẹn ló lè jẹ́ kí wọ́n achieve one goal. ẹ wo ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀ àkóríire ọmọ Yorùbá nítorí olóyè Sunday Igboho Májàsọ́lá Ìgbòho Òòṣà wọ́n mà tún ti fakọyọ pẹ̀lú àwọn tíìmù wọn o. ǹjẹ́ ẹ ti gbọ́ wípé ọwọ́ bá àwọn bòròró Fúlàní tí wọ́n sá pamọ́ sí inú igbó Ìsànlú ní Ìsàn ìyẹn nípínlẹ̀ Kwara débi pé àwọn gan ò níbi tí wọ́n lọ wọn ò lórísun ṣùgbọ́n wọ́n ń gbé àpò wàhálà wọn dání ìyẹn àwọn bòròró Fúlàní wọ́n ń gbé ìdààmú wọn kiri dání ní agbègbè Ìsànlú Ìsìn wọ́n pààlà pẹ̀lú odò ọ̀rà àjàṣẹ́ ìpò òró àgọ́ ọ̀là òsì àti àpàlà àràndùn àti òmù-àrán gbogbo àwọn ìlú tí wọ́n jọ so pọ̀ rèé o ní agbègbè Ìsànlú bẹ́ẹ̀ ṣe rí gbogbo àwọn ìlú tí mo dárúkọ yìí ní jìnnìjìnnì àwọn agbésùmọ̀mí ti bò pátápátá débi pé àwọn agbésùmọ̀mí ti take over ibẹ̀ yẹn lọ́wọ́ àwọn ará ìlú bẹ́ẹ̀ nígbà tí olóyè Sunday Igboho máa mú wọn tọ́wọ́ máa tó wọ́n bá oríṣiríṣi àwọn ìjà olóró bí àpẹẹrẹ wọ́n bá ọ̀bẹ ìléwọ́ wọn bẹ̀ pẹ̀lú hámà pẹ̀lú àdá tó mú olójú méjì ẹjọ́ ṣé wọ́n lọ sí oko bíríkì sọpé ni àbí wọ́n lọ sí oko kápẹ́ńtà tí wọ́n fi ń di gbogbo nǹkan báyìí dání ṣe rí àwọn bòròró eléyìí tí olóyè Sunday Igboho gbámú yìí àwọn gan ojú ló ká wọn mọ́ táwọn náà bá rí èèyàn wọn á jí gbé tó bá dẹ̀ jí gbé gbogbo nǹkan táwọn fojú di pé kò sí kankan lọ́wọ́ wọn kí ló wà bẹ́ẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ náà ló máa fi dẹ́rù ba àwọn victim tí wọ́n bá jí gbé ṣùgbọ́n ìbéèrè mi ni pé kí ni àwọn ará bíi wá nínú igbó rìsáàbù wa nílẹ̀ Ọ̀yọ́ tó fi jẹ́ pé wọ́n ti wá fi gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ti fi tolé wọ́n ti fi ṣelé débi wípé kò sí igbó rìsáàbù tó jẹ́ igbó ilẹ̀ Yorùbá tí àwọn Fúlàní bòròró wọ̀nyí àwọn agbésùmọ̀mí tí wọn ò ti wà káàkiri tó túmọ̀ sí wọ́n ti sọ̀ráǹdì gbogbo ilẹ̀ Yorùbá torí pẹ̀lú bó ṣe mú àwọn aráabí tó agbápẹ́ ẹnìkan tún fẹ́ sá mọ́ wọn lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ kọ́ àwọn bíi 3 sí 4 gẹ́gẹ́ bí irun tí àwọn bòròró wọ̀nyí sọ wọ́n ní àti Àkùngbá Àkókó wọ́n ní àti ibẹ̀ ni àwọn ti ń bọ̀ ní ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n kí wá lọ́ fi gbogbo àwọn irin ìjà olóró yìí kí lọ́ fi ń ṣe nínú àpò báàgì wọn débi pé wọ́n tún bá oògùn lọ́wọ́ wọn kí ló dé dájúdájú iṣẹ́ ọwọ́ àwọn eléyìí náà ò mọ́ bẹ́ẹ̀ àwọn mìíràn tún pariwo wípé kárà làwọn ń lọ tó túbọ̀ sí pé gbogbo àwọn arábì ti fọ́nra wọn ká sí ilẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́ ẹ wò yìí gbogbo àwọn bòròró tí àwọn ọmọ ẹgbẹ́ ìrú ẹkùn ìyẹn olóyè Sunday Igboho tí wọ́n gbámú nínú igbó rìsáàbù wa lélẹ́yìí o àdúpẹ́ o lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ kí àṣírí àwọn aráabí tú bẹ́ẹ̀ àṣírí àwọn ẹni bí àṣírí wọn ò ní bò láṣẹ Èdùà ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àdírí jù báyìí lọ lórí ìkànnì wa Ilẹ̀ Oòduà ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe ẹ bá wa pín káàkiri ẹ jẹ́ kó lọ fà ẹ jẹ́ kó dé ilé kó dóko nítorí wípé tẹ́ ẹ bá ṣe ń pín ní ìdùnnú tiwa ìgbádùn yìí òun ní iṣẹ́ tiwa Ilẹ̀ Oòduà gbè wá o kò ní gbọ̀dàlẹ̀ Ilẹ̀ Oòduà ilẹ̀ àbínibí wa.